ẹ̀yin tèmi ó tún ti ṣẹlẹ̀ o. Bàbá AdeBayo ní mẹ́sẹ̀gì ó wà fún gbogbo Yorùbá kẹgbọ́ ò tilé toko. Wọ́n ní Trump máa wá o. Àwọn dẹ̀ ti béèrè fún àmì lọ́wọ́ Olúwa lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Wọ́n ní Olúwa ti fàmì ọ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá o. Wọ́n ní kí everybody máa jó ká máa yọ̀ o. Wọ́n ní láìpẹ́ láì jìnnà wọ́n ní Trump máa wọlé o. Wọ́n ní kí oníkálukú bẹ̀rẹ̀ iṣẹ́ oko. Wọ́n ní ká mú iṣẹ́ oko lókùnkúndùn o. Ká má ya ọ̀lẹ o. Wọ́n nítorí tó bá ṣẹlẹ̀ ṣe ti ní nǹkan láti fi defend ara yín, láti bẹ̀rẹ̀ sí fi feed ara yín, láti bẹ̀rẹ̀ sí tọ́jú ọmọ, tọ́jú aya, tọ́jú ọkọ, tọ́jú ilé. Wọ́n ní kó oníkálukú bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ yẹn láti sìn, kó oníkálukú bẹ̀rẹ̀ sí lọ bẹ̀rẹ̀ iṣẹ́ oko. Bàbá AdeBayo tún wá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ míì tó tún máa ṣẹlẹ̀ nínú Amẹ́ríkà àti tó máa ṣẹlẹ̀ nílùú Nàìjíríà pàápàá gan. Ọ̀pọ̀lọpọ̀ àṣírí tó bá ṣẹlẹ̀ náà làwọn máa mú aṣáájú yìí. Don't forget to subscribe, like and share this blog XTV. Ẹ̀yà lọ́pọ̀ ìtọ́kùlẹ̀nu Bàbá AdeBayo. All this message is for Yoruba. Gbogbo àwọn ọ̀rọ̀ yìí ó wà fún àwọn ẹ̀yà Yorùbá. Ẹ lọ focus sí ohun gbígbìn. Go and focus on agriculture. Olúwa tún tẹ̀ mọ́ mi létí. The Lord is re-emphasizing this. Ẹ focus fún ohun gbígbìn. Focus more on agriculture. Ọlọ́run tẹ̀ mọ́ mi létí. Ẹ focus sí gan. Focus more on agriculture. Olúwa sọ fún mi pé. The Lord told me Ẹ that ti di eléyìí lówó gan lágbàáyé. through this you'll be wealthy all over the world. Àwọn tó jẹ́ olówó ní ilẹ̀ Yorùbá kí wọ́n kówó wọn lórí nǹkan gbígbìn. Those that are rich, wealthy in Yoruba land should invest in agriculture. Olúwa sọ fún mi pé oore ọ̀fẹ́ wà fún yín láti bọ́ ayé. The Lord said there is grace for you to feed the world. Ọlọ́run sọ fún mi pé ká rìn nínú oore ọ̀fẹ́ láti máa ṣohun ọ̀gbìn. The Lord said you should walk in the grace of planting things, agriculture. Olúwa wá tẹ̀ mọ́ mi létí pé ọmọ mi yóò mọ̀ pé àwọn ọ̀pọ̀ ilẹ̀ kan ní orílẹ̀-èdè ayé yìí iná òjò ṣùgbọ́n ó ti jóná tí irúgbìn ò lè jáde mẹ́. And the Lord said there are some lands in this world that they've not experienced any fire, but what they've experienced, something has happened to them that nothing you plant there will grow. Pé àwọn ibi tí kinní yìí ti ṣẹlẹ̀ àwọn tó wà níbẹ̀ tó ń tẹ̀dó síbẹ̀ wọ́n á máa sunkún fún oúnjẹ jíjẹ. Ẹ̀kan tí mo sọ And sílẹ̀. where this change has happened, those that are there, they will be crying for food to eat. Ẹ gbàdúrà o. Pray, Ẹ gbàdúrà o. pray. Praise the Lord. Hallelujah. Ẹ̀yin tẹ́ wà ní Maryland. Those of you around Maryland, K2, On the 1st gangan on the 1st of January, òjò kan ràn. there was a rainfall. Òde Yaba, It did not get to Yaba. òde Kẹjà, It did not get to Ikeja. láti Maryland, Ọjọ́ta, Kétu. Around Maryland, On the Ojota, 1st. K2 on the 1st of January, Èmi ni mo béèrè àmì lọ́wọ́ Ọlọ́run. I asked for a sign from God. Ó dẹ̀ nídìí tí mo fi béèrè àmì yẹn. And there's a reason why I asked for that sign. Kí ló fà á? What happened? Olúwa, Lord, ṣé Nàìjíríà máa pín rọ òjò? Má jẹ́ ó dé pangúfò nípa. Má jẹ́ ó dé Kẹjà. Rọ òjò bí mo ṣe ń sọ yìí. will Nigeria divide? Lord, let there be rain. Don't let it get to Pangrove. Don't let it get to Keja. Òjò yẹn dẹ̀ rọ̀. And it rained. Ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀, aago mélòó ló rọ̀? Ẹ́? Ẹ̀yin tẹ́ ń gbé Maryland lọ Kétu. Ta? Ó di abúlé Ẹ̀gbá. Ẹ̀gbá. Ok. Aago mélòó ló rọ̀? Kí lẹ wí? Ní táìmù wo? Ọ̀sán. Amen. Amen. Amen dáadáa. Amen. Wọ́n bí àárọ̀ ló rọ̀. It was in the morning. Torí mo gbàdúrà mọ́jú ni. Because I prayed over the night. Kẹ́rì. You see, Lẹ́yìn àmì tí mo béèrè,
After this sign that I asked for, gbogbo ènìyàn tí ń gbọ́ mi ní gbogbo àgbáyé tẹ́ẹ̀sì jọmọ ilẹ̀ Yorùbá those àbí tó hearing jọmọ me Yíbò all over the world, or àbí you are tó from the jọmọ west, Niger Delta, or from the east, or from Niger Delta, ẹ lọ gbàdúrà fún oore ọ̀fẹ́ pray for máa ń grace de ire mọ́lẹ̀. to tie down goodness. ẹ mọ ìtumọ̀ nǹkan yẹn. Do you know the meaning? oore ọ̀fẹ́ Grace. á kàn de ire tó wọ́ọ̀tì ire ká ní kíní wọ́ọ̀tì bílíọ̀n wọ́n á ní kó wàrà ní 50 million. Grace to tie down goodness, buying things that worth billions at a very lower price. mo rí pé ọ̀pọ̀ àwọn èèyàn tó ṣe kíní lórílẹ̀‐èdè wọ́n ta ìṣúra wọn. I can see those that are wealthy in this nation, they were selling their things, properties, their Olúwa ní ká treasures. béèrè fún oore ọ̀fẹ́ The Lord said, should ask for grace tó ń dèrè mọ́lẹ̀. that tie down goodness, good Ìyẹn things. kọjá lọ That one bẹ́ẹ̀. passed by. a gbàdúrà We are going to pray àwọn ọmọ wẹ́wẹ́ lórílẹ̀‐èdè both of Africa for African little continent children in Africa as a continent, kíkú ọmọ wẹ́wẹ́ má pọ̀. that the death of little children should Ìyẹn not be kọjá lọ much. bẹ́ẹ̀. That one passed by. mo rí wípé àwọn sickness kan máa bá fẹ́fẹ́ jáde I can kì í see ṣe ibà Some kì í sicknesses, ṣara ríro. some airborne sicknesses, not malaria. ẹ gbàdúrà fún eléyìí dáadáa. Let's pray against this. ẹ pray Let's pray against this. ní 2026 tá a wà yìí. The year 2026. sàmì kò ní kanlé ẹ. Amen. It will not come near your home. kò ní kanlé ẹ. Amen. It will not come near your home. kò ní kanlé ẹ. Amen. It will not come near your home. kò ní kanlé ẹ. Amen. It will not come near your kò home. ní kanlé ẹ. Amen. It will not come near your home. nínú ìpín búburú ò ní nípìn bẹ́ẹ̀. Amen. Among these evil lords, you will not have a portion nínú in it. àwọn ìṣẹ̀lẹ̀ búburú 2026. Among the evil incidents that sàmì happened in bàbá 2026. màmá say broda amen. àǹtí kò ní kàn ẹ́. Amen. It will not come near your home. ẹ jókòó. Have your seat. à ń gbàdúrà. We are going to pray. Amẹ́ríkà ní ìdí àdúrà gan-an. America needs serious prayer. ó ti sọ bí ọlọ́run tó repeat. I've said it here. God repeated it. káwọn state yẹn má change ohùn síra state. So that some states will not start changing their voices. wọ́n bá máa sọ pé àwọn fẹ́ lọ. So they will not be saying they want to go. president yìí ẹ gbàdúrà fún. Pray for the President of America. Donald Trump is my friend, is my party. In your mini. It's my party, man. In your mini. I love Donald Trump. Mo fẹ́ràn rẹ̀. Àbẹ́yìn Yorùbá ò like ẹ̀. Bá jẹ́ pé àwọn Fúlàní ti kó bọ́n bá yín nísìn. Ọpẹ́lọpẹ́ ẹ̀ mà ní. Praise the Lord. Hallelujah. I like Donald Trump. I like Netanyahu. Àbí? Bẹ́ẹ̀ni. I love Netanyahu. I love Donald Trump. Àmúláìkí wọn. Nígbà mo ń sọ fún yín pé ogun ẹ̀yìn lọ́lọ́run fẹ́ fi ja Nàìjíríà. When I told you, Àbógun ẹ̀yìn ẹ̀kọ́ lẹ rí yẹn. when I told you God is going to lay ambush. Ogun ẹ̀yìn. Tẹ́ bá mọ nǹkan tí ọ̀gbẹ́ni tó ń pè ní Gúnmi olórí burúkú yẹn. Ẹ sì máa gbọ́ news wọ́n fi pamọ́ ni. Tẹ́ bá mọ nǹkan tó ń mì lórí Yorùbá Yíbò Middle Belt Niger Delta kì í ṣe kékeré o. Ogun ẹ̀yìn. God will lay ambush for them. Bí Ọlọ́run ṣe máa ń ja ogun ẹ̀yìn lẹ́rí yẹn o. That's how God fight his own and lay ambush. Kò dẹ̀ tí jà tán o. And is here to finish it. Praise the Lord. Hallelujah. Èmi máa gbé ogun báyìí. Ogun báyìí. Kò ní jẹ́ kán fìbọn pa òun. Kò tí ẹ̀ ní jẹ́ kán wá sáré mú òun. Fúnra rẹ̀ ló máa gbé ẹ̀kọ́ tí mo sọ ẹ sílẹ̀. Some of them, they are going to poison Eléyìí máa themselves. ṣẹlẹ̀ láìpẹ́. It's going to happen very soon. They will poison themselves. Èmi ò ní fẹ́ kán fi ìbọn pa òun. Some will not want to be killed with gun. They will not poison themselves. Wẹ́rẹ́. Little by little, little by little, little by Ẹ rí i little. pé wọ́n fún yín ní surprise gift. You can see they are giving you a surprise gift. Christmas wọ́n fún yín surprise gift. Christmas, they give you a surprise New gift. Year surprise gift. New Year, they give you a surprise gift. The great highest
gift ó ń bọ̀. Ẹ̀bùn tó tún lágbára tó tóbi jù is on the way. Praise the Lord. Hallelujah. Ẹ kọ́lẹ̀. Write it down. Ohun tèmi rí ni mo ti sọ láàrin. What the Lord showed me, I've said it here. Àwọn Haúsá wọ́n máa padà gba ìjọba wọn padà. The Hausas will later take over their own government. Ẹ kọ́lẹ̀ o. Write it down. Àdúrà yín á gbà o. Your prayers will be answered. Àdúrà yín á gbà o. Your prayers will be answered. O ò ní rọ́mọ ẹ sunkún. Amen. You will not see your children and you start crying. Mo mọ̀ fi gbàdúrà fún yín lẹ́ẹ̀kan. Intentionally use it to ọ̀rọ̀ yín pray. gbàdúrà fún yín. Use it to pray for Nínú you. Sunday school lẹ́ẹ̀kan. In Sunday school, Wọ́n sọ bàbá rere màmá. we're talking about good fathers that are godly, good mothers that are godly. Ohun tí wọ́n ń kọ́ lẹ́ẹ̀kan. Gbogbo ẹni tó ń lo agbára ewé àti egbò láti máa da ọ̀nà yín rú, láti máa fogun jà yín, èmi dúró bí Násírì Olódùmarè, mo ti ẹnu bọ àṣẹ Olódùmarè, mo pa á ní àṣẹ lórúkọ Jésù. Ọlọ́run kó dá wọn lẹ́jọ́ ikú. Màmá, kí ló ń tẹ̀ ń là kọjá? Dádì, kí ló ń tẹ̀ ń là kọjá? Kí lẹ ti gbàdúrà lé lórí títí tẹ́ ti gbààwẹ̀ tẹ́ ti lọ káàkiri ṣùgbọ́n tí ò ti sí ọ̀nà àbáyọ? Olúwa ní pé kẹ́ ẹ jájọ gbàdúrà, ẹ jájọ wádìí kí làṣírí ogun yẹn àti pé kí ni ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ tẹ́ fi máa pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ní +234 70 25 47 5427 lẹ́ẹ̀kan sí +234 70 25 47 5427. Olúwa ní kí n ṣe àkànṣe òróró tí a lò wọnú ọdún 2026. Gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ bá láǹfààní tẹ́ ẹ fẹ́ nípa àti òróró yẹn, ọ̀fẹ́ ni Olúwa ní kí n fún àwọn ènìyàn. Ọ̀fẹ́ ni Olúwa ní kí n fún àwọn ènìyàn. Ẹ̀yin náà lè pe nọ́mbà yẹn lórúkọ Jésù, ẹ rí ọ̀nà àbáyọ. Ọ̀pọ̀lọpọ̀ ìyanu ló máa ń ṣẹlẹ̀ lórí òkè tá a wà. Lórúkọ Jésù, ayé tí yín náà máa gba ìyanu. Ó ti rí bí ó ṣe bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. God bless you. Stay blessed in the name of Jesus. Amen.